lókè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Pé ọmọ Ọlọ́run tí ẹ̀ ń wò mí tàbí tí ẹ̀ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé. Mo kí i pé ẹ kú dédé wòyí o. Ẹ kú palẹ̀mọ́ ọdún o. A bá wa láyọ̀ o. Àti àwa àti ìdílé wa ayọ̀ la máa fi ṣe ọdún yìí o. Ire tá à ń retí ó máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ Jésù. A ò ní ṣòfò ara, a ò ní ṣòfò ẹ̀mí lórúkọ Jésù. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Ojú ò sì ní tì wá. Ojú rẹ̀ àti àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. Torí náà mo fẹ́ kó o fi ọkàn balẹ̀. Wo ayọ̀ ló fi bẹ̀rẹ̀ ọdún yìí, ayọ̀ ló máa fi parí ẹ̀. Ikú ò lè pa ẹ́, àrùn lè ṣe ẹ́ torí pé ọmọ Ọlọ́run ni ìwọ ń ṣe. Torí náà o gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ tó dánmọ́ pẹ̀lú Ọlọ́run. Hallelujah. Ó dára fún wa lórúkọ Jésù. Mo kí yín. Gbogbo ẹ tí ń wò mí, ẹ kú àsìkò yìí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àsìkò náà tún ti tó láti jẹ oúnjẹ ẹ̀mí, láti jẹ oúnjẹ ẹ̀mí pẹ̀lú olùgbàlà wa. Fẹ́ ká kọ́kọ́ gbàdúrà náà ká tó mọ ohun tí Ọlọ́run fẹ́ sọ fún wa ní àṣálẹ́. Jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run mímọ́, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ jẹ́ Ọlọ́run wa tí àwa sì jẹ́ ènìyàn yín. A dúpẹ́ fún ètò orí tẹ́ ní fún wa ní àṣálẹ́. A dúpẹ́ fún oúnjẹ ẹ̀mí tí ẹ ti pèsè fún wa ní àṣálẹ́. Ǹjẹ́ lórúkọ Jésù, àwa náà ti ṣe tán. Ẹ̀mí mọ́ gba iṣẹ́ ṣe àti olùsọ àti olùgbọ́. Jẹ́ kí ọ̀rẹ́ kó tún ayé wa ṣe. Níkẹyìn gbogbo jẹ́ káyọ̀ ká máa yàn lógo. Jésù Olúwa wa. Àmín. Hallelujah. Ní ọ̀sẹ̀ tó kọjá, mo bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí a fi pé àkọlé rẹ̀ ní ìgbàgbọ́ ṣe pàtàkì láti gbà lọ́wọ́ Ọlọ́run. Àti apá kìíní, apá kejì ní tèní. Mo rọ̀ ọmọ Ọlọ́run tó bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti ní bí part, tó bá ti ní ìpele, máa gbọ́ ìpele kìíní so that tó bá ń gbọ́ ìkejì, á lè mọ̀gbọ́n lọ́wọ́, á lè mú òye wá, òye á lè yé dáadáa pé kí ló tiẹ̀ ní apá kìíní. Jọ, mo fẹ́ kó o lọ gbọ́ apá kìíní, tó bá ti gbọ́ apá kìíní tán kó wá gbọ́ apá kejì yìí. Ó dára fún lórúkọ Jésù. Ìgbàgbọ́ ṣe pàtàkì láti gbà lọ́wọ́ Ọlọ́run. Part 2 nìyí. Now, mo sọ pé ọ̀rọ̀ kan ní Jésù máa ń sọ nígbà tó bá fẹ́ wòsàn, tó bá ti kígbe pé á béèrè pé kí ló fẹ́ kí n ṣe fún ọ. Tó bá ti sọ tán, á ní máa lọ, ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Tí àbá ń sọ fún wọn nìyẹn, máa lọ, ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Kì í sọ pé máa lọ àwẹ̀ àti àdúrà rẹ̀ àti àbíṣọ rẹ̀ mú ọ lára dá. Máa lọ, ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ìwé Hébérù 11 chapter 6 ó ní ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ a kò lè wu Ọlọ́run. Torí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run wá kò lè ṣàgbọ́ pé ó ń bẹ àti pé olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ wá ni. Ìyẹn ni pé láìsí ìgbàgbọ́ a lè wọ́n tábà dẹ̀ wọn Ọlọ́run. Ìyẹn ni pé a ò rí ohunkóhun gbà lọ́wọ́ ẹ̀. Kí ni ìgbàgbọ́ ni gan? Ìgbàgbọ́ náà ń pè ní ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìísí ohun tí a kò rí. Ìgbàgbọ́ nìyẹn. Pé kíní yìí mo ti gbàdúrà fún. Olúwa mo gbẹ́ pé o ti ṣe. Abẹ́ sì ti ń ṣe testimony pé Ọlọ́run ti ṣe báyìí fún mi. Ọlọ́run ti báyìí fún mi. Bóyá o ti gbàdúrà tó ń wá ọmọ, tó ti gbàdúrà tó bá Ọlọ́run sọ̀rọ̀. Kó o dè gba Ọlọ́run gbọ́ lókù, máa ra nǹkan ọmọ sílẹ̀ pé orúkọ bábá lọ mi máa jẹ́. Orúkọ bábá làwọn Táyé Kẹ́hìndé máa jẹ́. Ọ̀pọ̀ ìgbàgbọ́ nìyẹn. Ẹ bá wá wò ó, ìgbàgbọ́ táwọn sọ yìí kì í ṣe àgbọ̀ tó tóbi trailer àbí tó tóbi ilé ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Luke chapter 17 verse 6. Olúwa sì wí pé bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustadi, ẹ̀yin ò wí fún òkè síkámù yìí pé kí á fà ọ́ tú, kí á sì gbé ọ sínú òkun, yóò sì gbọ́ tiyín. Hallelujah. Tí ìgbàgbọ́ ṣe rí nìyẹn. Lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ bí Jésù Kristi fi igi ọ̀pọ̀tọ́ yẹn bú. Ọjọ́ kejì tó ń kọjá wọ́n á rí pé igi yẹn ti gbẹ. Kan lára ọmọ yẹn ní pé wọ́n á sọ pé olùkọ́ni, igi ọ̀pọ̀tọ́ tó fi búlá náà ló ti gbẹ yìí. Ó wá sọ pé kò bá ti ní ìgbàgbọ́. Èyí náà sọ bẹ́ẹ̀ o, á dẹ̀ rí bẹ́ẹ̀. Ìyẹn ni pé ìgbàgbọ́ la fi ń bá Ọlọ́run rìn. Láìsí ìgbàgbọ́, a lè rin àrìn lọ́nà ìgbàgbọ́ yìí, lọ́nà nínú ìrìn àjò yìí. A nílò ìgbàgbọ́ tó yè kúrò, ìgbàgbọ́ ààyè, kì í ṣe ìgbàgbọ́ ẹnu. Ìgbàgbọ́ tó sinmi lé Ọlọ́run tọkàntọkàn pé Olúwa, ìwọ ló dá mi, ó lè ṣe é. Bẹ́ẹ̀ ni. Báwo la ṣe wá lè ru ìgbàgbọ́ yìí sókè gan-an? Ibẹ̀ ni mo lọ láṣálẹ́ yìí. Ìgbàgbọ́ tá à ń sọ yìí, báwo la ṣe lè ní gan?
báwo la ṣe lè rú sókè? Ìkíní, nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá wo Romans chapter 10 verse 17, Róòmù orí 10 ẹsẹ̀ 17, ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí nìyí tó fi ṣe pàtàkì láti máa lọ sí ilé ìjọsìn láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa bá lọ sí church báyìí, bá lọ sí ilé ìjọsìn báyìí, táìmù tí wọ́n bá wàásù ilẹ̀ ẹlòmíì máa sùn, ìgbà ẹlòmíì máa lọ síta, wọ́n máa lọ sọ̀rọ̀ nípa politics, wọ́n máa sọ̀rọ̀ nípa beer parlour. Ìgbà yẹn gan ẹlòmíì máa lọ sí tọ́lẹ̀tì, wọ́n máa lọ yàgbẹ́ ní ṣá, torí pé èṣù ò fẹ́ kó gbọ́rọ̀ Ọlọ́run, tó mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yẹn á máa mú kí ìgbàgbọ́ ẹ̀ kó máa jinlẹ̀ sí nínú Kristi. Èyí tó fi jẹ́ pé ó dára irú àwọn CD tó bá ti lọ sílé ìjọsìn, àwọn tó bá ti sọ níbẹ̀ yẹn, ra CD yẹn, tó bá ti délé kó gbọ́, kó tuntun gbọ́, fi sínú mọ́tò ẹ, kó tuntun gbọ́ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. O lè wo lórí YouTube kó máa gbọ́ ní gbogbo ìgbà, lówùúrọ̀ gbọ́rọ̀ Ọlọ́run, ní ọ̀sán gbọ́rọ̀ Ọlọ́run, ní àṣálẹ́ gbọ́rọ̀ Ọlọ́run. ló máa ń tún ayé èèyàn ṣe. Àdúrà dáa, ṣùgbọ́n téèyàn bá ti mọ Ọlọ́run, tó bá lóun gbàdúrà ó kàn ń pariwo ni. Hallelujah. O gbọ́dọ̀ mọ Ọlọ́run. Èyí tó bá fi ń lo gbogbo táìmù lórí Instagram yẹn, tó bá jẹ́ pé orí Facebook ní ṣá, jẹ́ pé orí Twitter ni, àwọn kó máa rìn kiri bí ìgbóná, máa wá tí ò sọnù káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì Sunday nìkan náà ń ka Bíbélì wọn. Ẹ máa ń pe Bíbélì nǹkan tó máa ń lọ sí church jọ Sunday, wọ́n máa wá Bible wọn kiri. Bàbá náà kó wà nínú mọ́tò ni, àbí wà nínú kọ́bọ̀dù ni, máa wá. Ọmọ Ọlọ́run dè nìyẹn. Ọmọ Ọlọ́run tí kì í bá ka Bíbélì, tí kì í bá ka Ọlọ́run lójoojúmọ́, kì í ṣe ọmọ Ọlọ́run o. Bẹ́ẹ̀ ni, torí pé nínú Ọlọ́run gangan la ti ní ìbálòpọ̀, la ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Nínú Ọlọ́run la ti mọ ètò Ọlọ́run fún ayé wa, la ti mọ ẹni tí Ọlọ́run jẹ́, la ti mọ ohun tí Ọlọ́run fẹ́ tó tá ti kọ nípa ayé tiwa gan. Nínú Ọlọ́run ni. Ìdí nìyí ó ṣe pàtàkì. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́, kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbàdúrà, ọ̀pọ̀lọpọ̀ ló ń gbààwẹ̀, wọn kì í gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò. Kò tọ̀nà rárá. Ó dára, àdúrà dáa, àwẹ̀ dáa, ṣùgbọ́n ojú gbé ẹ lọ, gbọ́dọ̀ máa ṣe àṣàrò náà Ọlọ́run, gbọ́dọ̀ máa ṣàrò Ọlọ́run lọ́sàn-án àti lóru. Olúwa, báyìí ni ọ̀rẹ́ sọ, kó o mọ ohun tí Ọlọ́run fẹ́, kó o mọ ohun tí Ọlọ́run ò fẹ́, kó o mọ ohun tí Ọlọ́run sọ nípa ìgbéyàwó rẹ, nípa ilé rẹ, nípa àlàáfíà rẹ ni, nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn ni. Kó o mọ inú ètò Ọlọ́run fún ayé rẹ. Inú ọ̀rọ̀ Ọlọ́run nílé ló ti lè wáyé. Tó máa fi rìn kiri máa di àwọn tàkùrọ̀sọ, ẹlòmíì á máa sọ̀rọ̀ tí ò lárí lórí WhatsApp, èmi á máa rí àwọn ìtàn tí ò necessary. Èmi lè sọ, ẹlòmíì lè wo fíìmù, máa wo African Magic, máa wo Nollywood 3 hours, ṣùgbọ́n àti wá 30 ìṣẹ́jú láti ka Ọlọ́run, ìnira ló jẹ́ fún wọn. Àìmọ̀ Ọlọ́run jinlẹ̀ náà ni, àìmọ̀ ẹni tí Ọlọ́run jẹ́ náà la ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ a lè ka magazine, a lè ka newspaper, ṣùgbọ́n àti ka Bíbélì yẹn gan-an ó nira díẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Èkejì ni nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Tí bá wo Matthew chapter 4, verse 4, verse 7, verse 10, ìyẹn nígbà tí Èṣù lọ dán Jésù, ó ní ṣùgbọ́n àti Jésù dáhùn, àti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbígbọ́ ọ̀rọ̀ tó ti Ọlọ́run jáde wá. Ọlọ́run tó ti jáde bẹ́ẹ̀ náà sì, nípa gbígbọ́ gbogbo ọ̀rọ̀ tó ti Ọlọ́run jáde wá. Inú iṣẹ́ ilé ni ìgbàgbọ́ fi lè fẹsẹ̀ múlẹ̀, láfi lè ní ìgbàgbọ́ tó yè kooro. Nípa verse 7, Jésù dá lóhùn, aṣá àti kọ̀wé rẹ̀ pé, verse 10, Jésù ń pé padà kúrò lẹ́yìn mi Sátánì, tó ti àti kọ̀wé rẹ̀ pé, àti kọ́ pé, ṣẹ́rí, Jésù Kristi Olúwa wa, nígbà tí Èṣù lọ dán wò, àti kọ̀wé rẹ̀ pé, ǹjẹ́ wọ́n gan mọ ohun tí a kọ́ nípa tiẹ̀? Ǹjẹ́ o mọ ohun tí a kọ́ nípa ayé rẹ gan, nípa ilé rẹ, nípa iṣẹ́ rẹ, nípa ìrìn àjò rẹ, nípa àgọ́ ara rẹ, nípa ìlera, nípa ètò ìṣúná rẹ? Ǹjẹ́ o mọ ohun tí a ti kọ́ gan? Hallelujah. Torí náà mo rọ̀ ọmọ Ọlọ́run, bí ọdún ṣe ń parí lọ, bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀, yí ayé rẹ wò, wo àsìkò tó ń lò láti ka Ọlọ́run. Ẹlú báyìí, akọ̀ 2-3 minutes ni ó tó ń lọ nìyẹn. Kò tó. O gbọ́dọ̀ mọ kí ni Ọlọ́run fẹ́,
kó kà á kó tuntun kà. Mo máa ń sọ pé kò sí excuse fún anybody láti pé mi ò mọ Bible kà ní níwọ̀n ló pa o ò fẹ́ kà á ní o. Ó ti wà ní different versions in different languages. Bó o bá lè kà lóyìnbó kà ní Yorùbá, bó o bá lè kà ní Yorùbá kà lóyìnbó àbí èdè míì. Yóò dára fún wa lórúkọ Jésù. Torí náà láti ru ìgbàgbọ́ rẹ sókè o gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run dára gan, ọ̀rọ̀ ìyè ni. Nínú ẹ̀ ni àlàáfíà wà, nínú ẹ̀ ni ìgbéga wà, nínú ẹ̀ ni ìwòsàn wà, nínú ẹ̀ ni ayọ̀ wà, nínú ẹ̀ ni àṣeyọrí wà. Kò sóhun tá a fẹ́ tàbí ohun tá a là kọjá tí ò sí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Yóò dára fún wa lórúkọ Jésù. Olúwa sì ràn án lọ́wọ́. Ọ̀nà kan tá a tún lè lò nípa yíyin Ọlọ́run. Nípa yíyin Ọlọ́run, nígbà tá a bá ti yin Ọlọ́run, ó máa ń jẹ́ kí ó máa ń ru ìgbàgbọ́ wa sókè ni. Tá a bá ti yin Ọlọ́run, ó máa ń ru ìgbàgbọ́ wa sókè ni. Tá a bá wo ìwé àwọn iṣẹ́ àwọn apostoli chapter 16 verse 25 to 26, ìtàn Paul àti Silas. Verse 25 yóò ní ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Paul àti Silas ń gbàdúrà wọ́n sì ń kọrin yìn sí Ọlọ́run. Àwọn ará túbú sì tẹ́tí sí wọn. Lójijì ilẹ̀ mímì ńlá sì mì tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. Lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí, ìdè gbogbo wọn sì tú sílẹ̀. Ìgbàgbọ́ náà fi ṣe o, kì í ṣe pé iṣẹ́ ara ló wọ́n fi ṣe o. Tó máa ń ṣẹlẹ̀ ní tí èèyàn bá ti ní ìgbàgbọ́. Wọ́n gbà wípé wọ́n lọ síbi àdúrà ni o. Tó di pé a mú wọn tá a nà wọn tá a fi wọn sínú túbú. Ṣùgbọ́n tí wọ́n ṣe níbẹ̀, wọ́n gbàdúrà lẹ́yìn yìí ó bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Nínú ìyẹn ìgbàgbọ́ wọn ru sókè pé wọ́n ti gbàdúrà Ọlọ́run lè ṣe, wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run, wọ́n fi ìgbàgbọ́ rọ̀ sínú Ọlọ́run, Ọlọ́run kò sì dojú tì wọ́n. Kò sí ẹnikẹ́ni tó bá Ọlọ́run ṣòwò tí máa ń pàdánù rí. Ìwọ náà jẹ́ kí ìgbàgbọ́ ẹ̀ kó ru sókè nípa yíyin Ọlọ́run. Máa yin Ọlọ́run ní gbogbo ìgbà. Ṣé rí tí ẹ bá ti yin Ọlọ́run tó ń sọ ní pé Ọlọ́run mo ní ìgbàgbọ́ nínú rẹ. Ohun tí mo ń là kọjá yìí o, ó kọjá agbára tèmi o, ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ níwọ̀ Ọlọ́run. Ohun tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi o, ṣùgbọ́n ó yé ìwọ Ọlọ́run. Bí a ṣe lè ru ìgbàgbọ́ wa sókè nìyẹn. Nípa yíyin Ọlọ́run, àpè lórúkọ, ọba àwọn ọba, arúgbó ọjọ́, Elédùmarè, ìwọ tó là lórí òkú pa, ìwọ tó sọ Ánà tó ń pè ní àgàndì ìyá àwọn ọmọ, ìwọ tó wó odi Jẹ́ríkò, ìwọ tó so Dòmárà di dídùn, ìwọ tó wo obìnrin oníṣòwò ẹ̀jẹ̀ ọdún 12 sàn, ìwọ tó jí òkú Lásárù dìde, ìwọ tó kó àwọn Ísírẹ́lì kúrò ní oko ẹrú. A máa ran Ọlọ́run létí tó ti ṣe ìyẹn ìgbàgbọ́ nìyẹn. Bó ṣe ń sọ ní ìgbàgbọ́ ẹ̀ ń lọ sókè. Inú Ọlọ́run sì dùn sí èyí. Èyí tó fi ń sunkún kiri, tó fi ń ṣàgbèròyé kiri yẹn, ìyẹn kọ́ ni solution. Yóò dára fún wa lórúkọ Jésù. Ọ̀nà tó gbẹ̀yìn ni nípa gbígbàdúrà nínú ẹ̀mí. Àwọn olóògbé wọn ń pè ní praying spirit or praying in tongues. Wọn pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní wọn believe nínú pé àwọn ní kí náà ń sọ kò ní ìtumọ̀. À ń kọ́ ṣọ́ bábábábábá. Ó ní ìtumọ̀ o. Ó ní ìtumọ̀, ó sì wà nínú Bíbélì. Bíbélì fìdí rẹ̀ múlẹ̀. Tá bá wo 1 Corinthians chapter 4 verse 4. Ó ní ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ ń fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n ẹni tí ń sọ àsọtẹ́lẹ̀ ń fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. Ó ní pẹ̀lúpẹ̀lú Ephesians 6:8 ó ní pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kí ẹ máa gbàdúrà nípa gbogbo nínú ẹ̀mí. Ẹni tó bá ń gbàdúrà ní èdè àìmọ̀, ó ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run ló ń bá sọ̀rọ̀, kì í ṣe ènìyàn. Ohun tó ń sọ kò yé ènìyàn, ṣùgbọ́n nínú ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ. Tó bá lọ 1 Corinthians chapter 4 yẹn kó kà dáadáa. Ó dẹni tó ń gbàdúrà ní èdè àìmọ̀, ó ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ó ní kì í ṣe ènìyàn ló ń bá sọ̀rọ̀, ṣùgbọ́n òye ohun tó ń sọ kò yé ẹnikẹ́ni, ṣùgbọ́n nínú ẹ̀mí ó ń sọ ìjìnlẹ̀. Nínú èyí, à ń ru ìgbàgbọ́ wa sókè nípa gbàdúrà nínú èdè àìmọ̀, nípa fífi èdè gbàdúrà, fífi ìfèdèfọ̀ gbàdúrà. Ó ṣe pàtàkì gan. Ìyẹn ni pé à ń gbàdúrà nínú ẹ̀mí mọ́. Bẹ́ẹ̀ ni akùnbé a ṣe ń gbàdúrà, ṣùgbọ́n ẹ̀mí ń fi tara bẹ̀bẹ̀ fún wa. Tó wáyé pé ní ti ara wa ni a ò màdúrà gbà, ṣùgbọ́n tí a bá ti ń gbàdúrà nínú èdè àìmọ̀, tá à ń gbàdúrà in tongues, ẹ̀mí náà ló ń gbàdúrà, ló ń gbẹnu agbàdúrà yẹn. Kì í ṣàwà lóòótọ́ tó ń tá à ń sọ ó lè má yé wa, ṣùgbọ́n nínú ẹ̀mí à ń sọ ìjìnlẹ̀. Ọ̀nà kan tí ìgbàgbọ́ fi lè lọ sókè nìyẹn. Kí wá ní níbẹ̀ yẹn àwọn àǹfààní tó àmì ní pé
èṣù kò lè dá àdúrà yẹn dúró torí pé ohun tí òun sọ kò yé rárá. Hallelujah, kò yé ohun tó ń sọ. Ìwọ gan ò lè ṣiyèméjì torí pé ìwọ gan ò mọ ohun tó ń sọ, ṣùgbọ́n nínú ẹ̀mí ò ń bá Ọlọ́run sọ̀rọ̀. Tẹ bá wo ìwé Jude ọmọ ọkùnrin jẹ́ Jude chapter kan ṣoṣo ló ní verse 20 ó ní ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́. Jude ní one chapter ló ní verse 20 ní pé ìgbàkigbà tá a bá ti ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, tá à ń fi ìfèdèfọ̀ gbàdúrà, tá à ń ṣe ni pé à ń ru ìgbàgbọ́ wa sókè nìyẹn. Nípa ṣíṣe yìí Ọlọ́run adẹ̀ ń bá sọ̀rọ̀. Ìwọ gangan iyèméjì ò lè wọ̀ torí tó ń sọ kò yé wọ gan. Àǹfààní tó wà ń bẹ ni pé ó máa ń jẹ́ kí èèyàn lè gbàdúrà pẹ́pẹ́pẹ́pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lè gbàdúrà lọ ìṣẹ́jú 15 lọ, ìmí 30 ìṣẹ́jú, kò dẹ̀ tó nǹkan kan. Tí ẹ bá lè fi ìfèdèfọ̀ gbàdúrà, mo máa ń ṣe, mo lè gbàdúrà wákàtí 3 ńgbà míì tí ò ní sú mi. Wákàtí 3 mo sì ń gbàdúrà lọ, kò ní sú mi. Wákàtí 4. Ẹ̀bùn yìí gbogbo la gbọ́dọ̀ ní. Ẹlòmíràn ní kò nídìí, kò nídìí. Bíbélì sọ níwèé Áàtì ó ní ẹ ó gbàgbára nígbà tí èmi bá bà lé yín, ẹ ó sì fi ìdì fọ̀. Ó ṣe pàtàkì gan-an. Ẹ̀bùn tí gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ ní ni. Àwọn kan ní àwọn Pentecostal ló ní kíní yẹn, irọ́ o. Ẹ̀bùn tó ṣe pàtàkì tí gbogbo wa gbọ́dọ̀ ní ni. Tó bá tí ì ní, o ò tí ì ní ẹ̀mí mọ́ nìyẹn. Tó bá ti ní ẹ̀mí mọ́ yẹn, o gbọ́dọ̀ fi ìdì fọ̀. Ìwọ náà mọ̀. Hallelujah. So ó ṣe pàtàkì. Olúwa yóò ràn wá lọ́wọ́, ojú òsì ní tiwa lórúkọ Jésù. Mo gbàdúrà fún gbogbo ẹ̀rọ Ọlọ́run tẹ́ ń wò mí, kí ọdún yìí tó parí ìwọ náà máa ní ẹ̀rí. Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́, ojú òní tiẹ̀ lórúkọ Jésù. Àwọn oore tó ti pàdánù Olúwa máa dá wọn padà fún ẹ. Olúwa máa dá ìkólọ rẹ padà lórí aya, lórí ọkọ, lórí ọmọ, lórí iṣẹ́ rẹ, ní ìrìn àjò ẹ, lórí ẹ̀gọ́ ara gan. Wò ó, wọ́n máa kí ẹ kú oríire ni. Èṣù lè dé, ó ti kọjá èṣù kan máa halẹ̀ mọ́. Èṣù lè halẹ̀ mọ́ ẹ torí ọmọ Ọlọ́run ni ẹ́. Ọmọ Ọlọ́run ni ẹ́, a ti fi ẹ̀jẹ̀ àti fi ra ẹ padà. So ṣe ni kó máa yọ̀. Wò ó, ṣe ni kó máa rìn ní ìwà mímọ́. Dí Jésù mú, ságbẹ́kẹ̀lé, yóò gbà ọ́, ojú kò ní tì ọ́. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o, ọba mímọ́ lọ́ba tí mò ń sìn o. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o, alágbára mo mọ orúkọ rẹ̀. Jésù nìkan ni o, kò sí kankan o. Jésù ni o. Ó ní kó dìmú, ó ní kó máa sìn, ó ní kó máa tẹ̀lé. Má wo agbára lọ́bi kankan o. Má lọ nú ẹgbẹ́ òkùnkùn. Má tẹ̀lé ayé aya, máa tán nípa ni. Àràgbélayé, má bá wọn slang tí ò bójú mu ní o. Inú Jésù ni kó jókòó sí. Òun nìkan ni àpáta tí kì í yẹ̀ o. Òun ni àpáta ayérayé o. Òun nìkan ló lè bá ọ ṣe é. Òun nìkan ló lè gbà ọ́. Òun nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Òun nìkan ló lè bùkún. Òun nìkan ló lè tún ayé ẹ ṣe. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Má jẹ́ kán mú ẹ lọ síbi kankan. Má jẹ́ kán mú ẹ lọ wẹ̀wẹ̀ odò. Má jẹ́ kán tún máa dọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹ. Má lọ máa náwó nára nínú ẹgbẹ́ òkùnkùn. Ṣe ni kó di Jésù, ṣe ni kó tẹ̀lé. Kì í sì dójú tì ní o. Hallelujah. Bóyá o tí ì ní o, bóyá o tí ì mọ̀ ní Olúwa àti olùgbàlà rẹ, má fi gbà àkókò ìgbàlà rẹ dọ́là. Àsìkò yìí ni o. Lónìí gangan ni kó o ṣe o. Lónìí ni o. Bóyá o sì ti mọ̀ ńgbà kan rí tí ìjì ayé ti gbé ọ padà, ti já ọ padà lẹ́yìn Jésù, padà wálé. Ó ń dúró dè ọ́ o. Ó ń dúró dè ọ́ o. Bó ti lè kó rí, kò ní tánù. Ṣe ni kó padà wá sínú agbo ìgbàlà. Hallelujah. Bó bá yọ pé o ti ṣetán láti fi ayé rẹ fún Jésù, láti jọ̀wọ́ ayé rẹ fún, láti gbà bí Olúwa àti olùgbàlà rẹ. Ìwọ tó fẹ́ sọ pé Jésù mo dé o, máa ṣàkóso ayé mi o. Ìwọ tó fẹ́ sọ pé Jésù mo padà wá sínú agbo ìgbàlà, gbà mí o. Gbogbo ibikíbi tó wá tó àtò tí ń gbọ́ mi àbí tó tí mò ń báyìí, mo fẹ́ kó o dé lórí ẹsẹ̀ rẹ, dìde. Kó wá gbé ọwọ́ ọ̀tún rẹ gbé dé ọkàn àyà rẹ, kó gbàdúrà ìtẹ̀lé mi pé Jésù Olúwa, o ṣé fún ọ̀rọ̀ tí mo gbọ́ ní àṣálẹ́ yìí, fún ọ̀rọ̀ ìyè tó rán sí mi, o ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo gbà wípé o wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ mi, o sì jíǹde ní ọjọ́ kẹta. Mo wá dúró
gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n mo bẹ̀bẹ̀, mo jẹ́ gbogbo àìṣedédé mi, gbà mí, dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi pátápátá. Jésù ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mọ́ ní àwẹ̀ mọ́ kúrò nínú gbogbo àìṣedédé mi. Mo ṣetán láti sìn ọ́, fún mi ní oore ọ̀fẹ́ láti bá ọ rìn títí dópin. Kọ orúkọ mi sínú ìwé ìyè, wọ́n sì bá ọ rìn, wọn ò sì ní ṣe ti èṣù mọ́. O ṣe kó tó kó gbọ́ àdúrà mi, Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹni tí ẹ gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí yín kú oríire. Ẹ ṣe àlejò mọ́ o, ẹ ti di onílé, ẹ ti di ọmọ Ọlọ́run, ẹ ti di àtúnbí nínú Jésù. Ìyẹn ni pé lásìkò yìí lọ, ìwọ náà wá ní ẹ̀tọ́ láti máa jọlá gbogbo tí Jésù kún fún. O ní ẹ̀tọ́ láti gbàdúrà kó o sì rí èsì àdúrà. O ti di ọmọ Ọlọ́run, a ti fi Jésù àti rà ọ́ padà báyìí. Ṣe ni kó wá máa yọ̀. Èmi náà sì bá ọ yọ̀. Mo kí ọ kú oríire o. Wo bí mo ṣe ń bá ọ yọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì náà yọ̀ Ọlọ́run, torí pé o wá sínú agbo ìgbàlà. Wọ́n á fẹ́ kó o ṣe kíní kan o. Ní ìwòyí ọ̀la fẹ́ kó o lọ. Ibi kí o ti ń wò mí. Ìjọ Ọlọ́run kan wà tí ò jìnnà sí ẹ, tí ò ju 10 minutes lọ. Bóyá òun wa mọ́tò ní ìṣẹ́jú mẹ́wàá péré, àbọ̀ òun rìn ní mọ́tò ní ìṣẹ́jú mẹ́wàá péré, tí ò jìnnà sí tó ń gbé. Ìjọ tí a ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ tó jẹ́ pé Jésù là ń wàásù rẹ̀ níbẹ̀. Mo fẹ́ kó o lọ darapọ̀ mọ́ wọn. Máa lọ fún ẹ̀kọ́ Bíbélì, máa lọ sí ìpàdé àdúrà, máa lọ fún ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀, máa bá wọn ṣe. Má lọ bí àlejò. Ìwọ náà lọ darapọ̀ mọ́ wọn. Lọ rí olùṣọ́ àgùntàn. Ìjọ yẹn sọ fún wọn pé o ṣèfẹ́ ayé ẹ̀ fún Jésù ni. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ràn ẹ́ lọ́wọ́. Ìrìnàjò yẹn á wá rọrùn fún wọn náà. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Fẹ́ kó o wá Bíbélì. Ó ti gbogbo lè rà. Àbí kó o kọ̀wé síbi kí n fi kan ránṣẹ́ sí ẹni. Ó lè rà. O lè download ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Gbogbo ẹ̀ ó ti easy gan sìn. Kó o náà bẹ̀rẹ̀ sí ní kà á. Máa kà á láàárọ̀, máa kà á lọ́sàn-án, máa kà á ní alẹ́. Bá Ọlọ́run rìn nínú òtítọ́. Ṣe ìfẹ́ Ọlọ́run. Wá ojú Ọlọ́run kó lè dára fún ọ. Wá ojú Ọlọ́run kó o lè ṣeré. Wá ojú Ọlọ́run kí ìgbé ayé ẹ kó lè ní ìtumọ̀. Yóò dára fún ẹ lórúkọ Jésù. Ojú òsì ní tiẹ̀ o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń wò pátá, ẹ̀yin tí ẹ̀ ń la iná kọjá, Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ yín. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilé, wá iṣẹ́, wá ọkọ, wá aya, wá ọmọ, wá ìwé gbèlú, k'Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ yín. Ojú òní tì yín. Nígbà tí a bá máa fi parí ọdún yìí, ó máa wẹ̀yìn wò. Ìwọ náà wá máa kọrin pé ẹ bá mi gbéga o, ẹ bá mi yìn bàbá, oníṣẹ́ ìyanu ni o, àwa máa rìdì o lọ́lọ́run wa. Orin ẹni yẹn o, a máa pé mo yìn Olúwa, mo yìn Olúwa, arúgbó ọjọ́, Elédùmarè, mo yìn Olúwa. Wo wọ́n máa bá ẹ yọ̀, o ò ní kú, ọmọ rẹ ò ní kú, aya rẹ ò ní kú, ọkọ rẹ ò ní kú, iṣẹ́ ò ní kú. Gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún ẹ kò ní kú lórúkọ Jésù. Àrìnyè ló máa rìn, àṣeyege ló máa ṣe lórúkọ Jésù. Ó dára fún ẹ. Wò ó, a tún máa tún pàdé lórúkọ Jésù. A máa tún pàdé o. Máa lọ yọ̀ báyìí, akọrin, lọ jẹun kó máa mú, kó máa yin Ọlọ́run ni tí kó máa ṣe nìyẹn. Àkárí sọ, kò sí bàǹjẹ́ lọ́rọ̀ ẹ. A tún pàdé. Gbọ́ ilé yìí o, Jésù lolúwa. Ó dìgbà kan náà.